ṣe rí mi tèmi èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò ní problem pẹ̀lú pé kí wàá ná ọba orin ní 20,000 owó yẹn náà tá bá wò dáadáa tá bá study owó yẹn ó dà bó fẹ́ tó bí Wàsó máa tó bí 50 but still náà oríṣiríṣi comment àwọn èèyàn ní ló tí bàbá yìí ṣe báyìí tí ó bá jẹ́ kó Òṣùpá ló fẹ́ ná lówó tó pàdé ẹ̀ lórí stage níbi tó ti ń kọrin ó máa ṣèbá gbé fún lódidi bíi 500k bí 1m Òṣùpá ṣe máa ń ná bàbá nìyẹn bọ ẹ má yẹ ká gbàgbé náà pé tó kété bá dàgbà náà ó máa ń mọ́mọ́ ọmọ ẹ̀bọ normal náà àwọn Yorùbá náà ní táwo bá kì fún ni a máa ń kì fáwo bọ̀ èmi ò tẹ́ fẹ́ ká pẹ́ lórí yẹn ṣe ní nǹkan tèmi fẹ́ fà ṣe mọ̀ pé normal náà ó kọ́ mọ́ àwọn èèyàn máa sọ pé Ìjẹ̀bú ẹ má bínú ẹ̀yin Ìjẹ̀bú tẹ́ bá jọ́rẹ́ mi bí ẹ má bínú o normal ẹ̀ ṣàmọ̀ àṣà tó máa ń dáná ni bọ̀ nǹkan tèmi fẹ́ fàyọ bí ọ̀rọ̀ yẹn ni pé kí ló dé tó yẹ pé bí dáàdì ṣe ń bọ̀ direct wọ́n ti gbọ́ pé ọmọ mi Òṣùpá ló ń kì mí ní mẹ́sàn-án mẹ́wàá yìí bọ́n ṣe ń bọ̀ yẹn kí ló dé tán yọ owó yẹn bẹ́ẹ̀ kan náà kí ló dé tó jẹ́ pé létà gbàtà ń lọ sẹ́yìn àgbo wọ́n wá lọ yọ owó yẹn lákòóṣe mọ̀ bí kódà ìbọn já bí rọ́bà band bí kò já bí rọ́bà band lára ẹ̀ báyìí so wọ́n dẹ̀ lọ ná nọ́mà náà bí ọwọ́ eku ṣe mọ náà ló máa fi ń bọ́jú so bọ̀ a ronú àpadà sí aburú fún ọ àmọ́ pọ́n kẹnu o wọ́n pọ̀ gan-an ayé ọjọ́ lówó Ọlọ́run kẹwọn ọlọ́lá ni wọ́n o bọ̀ àwọn èèyàn complain pé owó yẹn ti kéré jù pé odidi K3 bàbá Súlíà ìka bàbá Akíìmù ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò ó fọ́ nìgan o aláì ó fọ́ ni ẹnìkan tiẹ̀ ní tó bá já àwọn àǹfààní pé bàbá máa lejú ní pọ́n máa sọ pọ́n wá ganu kí ká tiẹ̀ dúpẹ́ pé ọ̀nà K3 lówó ó yẹ ká wo fídíò yẹn.
wèrè náà ọlọ́pàá yín bẹ̀rẹ̀ fi yẹn bẹ̀rẹ̀ ìtumọ̀ yẹ ìwọ ni kọ́ lẹ́sẹ̀ òun rẹ̀ bàbá òun ni gbogbo yín òun ni lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ wèrè náà ọlọ́pàá yín bẹ̀rẹ̀ fi yẹn bẹ̀rẹ̀